tó wá dáa ká fi máikrófóònù ká fi ṣépè fún ọ bí wọn náà lóbi o sì fẹ́ mú fojú sunkún wọn náà bí wọn ṣe ń sọ̀rọ̀ bí afọ́fúngbé mu àpòdà yìí ìwọ tó yẹ kó lọ gba cooperative kó lọ gba loan láàárọ̀ làkókò wá kó ṣe DNA test kẹ́gbìn ọtán lára rẹ ìdọ̀tí wa dùn mọ́ ọ kí wọ́n tó ń bá gbogbo ayé sọ̀rọ̀ can you just imagine that gbọ́n tó ń sọ lẹ́nu simple DNA test and I talk to you like ọmọlúwàbí àti èso ọmọlúwàbí àti pápá ńlá gíní ọ you don't dare me màá gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ mo lè má jẹ́ ọ lọlé mo lè tẹ̀lé ọ délé lálẹ́ yìí kí n gbọ́ ọmọ yẹn kúrò lọ́dọ̀ ẹ̀ kọ́ ọmọ tán pé lórí Oriyomi mo lè má jẹ́ o sinmi tí n fi gbọ́ ọmọ mo lè má jẹ́ orin ìgboro tí n fi gbọ́ ọmọ yẹn what are you telling me ọmọ yẹ o dẹ̀ sọ pé o ní have you bothered to ask me how much it is you ask me how much it is did you ask me did you know how much it is and you are telling me you cannot release the boy that doesn't belong to you. How can you be so parochial tó o fi lóore ọmọ nítorí àwọn ibi tó o lójó ẹ ọmọ obìnrin tó wà ní ọkọ does that qualify that boy to be yours? ṣé jíjọ lójú lọmọ fi jẹ́ téèyàn ni it's only DNA test that can prove the pathology of a child. I don't like that. Don't try that. It doesn't make any sense. Agbọmọ yẹn lọ́wọ́ yín o agbọmọ yẹn lọ́wọ́ yín ìyá ìfojú sunkún ọmọ rẹ̀ ni ẹ̀dẹ̀ rẹ́rìn ẹ̀dẹ̀ kó ẹsẹ̀ òsì ẹ fi ṣáájú ẹ fi tọ̀sùn tẹ̀lé ọpọlọ yín wá dorí kodò báyìí ẹ wá lọ jókòó nílé obìnrin tó wà nílé ọkọ tó lòun bímọ fún yín lọ́jọ́ súná ẹ̀ẹ̀mẹ̀tọ́ ni ọkùnrin yẹn dẹ̀ fi jáde láyé wọ́n dẹ̀ gbọ́mọ fún ọ dẹ̀gbá ó ṣe fèsì ọkùnrin yẹn ń gbọ́ wà láyé kò kílè mọ́ ẹbọ́kùnrin ni ó. now you are now telling me pé owó DNA test yẹn ó tí mọ iye olóò lágbára ẹ̀ ó lè sọ fún mi pé kò ní possible kò gbọ́ ọmọ lẹ̀ who told you that boy is your boy? ibẹ̀ ká bí díbẹ̀ bá kàwé bọ́ ọlọ́run gbẹnu sí mike. táà ní yọ ọmọ mama irú ọmọ wo wà lẹ́bí. ẹ̀yin fúnra yín gbà tí obìnrin wà nílé ọkọ tó wá bí ọmọ fún ẹ̀yin tó lẹ́yìn lẹ́ lóyún ó gbé ọmọ fún yín ẹni tó parọ́ fún yín pé òun ò sí nílé ọkọ tí ẹ padà find out pé ilé ọkọ ló wà nígbà tí ẹ lájọṣepọ̀ tán tó bá jẹ́ pé ìṣẹ̀dá tí yín sọ pé tẹ́ ẹ bá bá obìnrin tó wà nílé ọkọ lájọṣepọ̀ ẹ dìlẹ̀ lẹ̀ bí ó ṣe sọ yín dìlẹ̀ lẹ́nu tó bá pé ìṣẹ̀dá yín sọ pé tẹ́ ẹ bá bóbìnrin tó wà nílé ọkọ lájọṣepọ̀ ẹ kú bí ó ṣe pa yín dànù nìyẹn tó ló parọ́ ńlá fún yín ṣé wá rí torí irọ́ yẹn náà ni ò ní jẹ́ kẹ́yìn ó gbàgbọ́ pé lóòótọ́ ẹ̀yin lẹ lóyún yẹn ẹni tí àtọ̀ rẹ̀ ò lè dọ́mọ tó wá nígbà wọn bá gba àtọ̀ rẹ̀ tí wọ́n dàpọ̀ mọ́ tóun inú tó lè dọ́mọ ṣé bí tó bá bá sùn náà ebi wọ́n dàpọ̀ mọ́ tiẹ̀ náà ni ẹjọ́ ẹgbẹ́ kó kí ló pa àwọn méjèèjì. àwọn méjèèjì náà ni. ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń gbé. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọmọ kan ní. ọmọ méjì ni ìyàwó ọmọ mi bí ló bí fún Sumaila. ló kú olópa Sẹri. Sẹri ó sì kìíní ó ti ní sí ìgbà tó gbé sí ìgbà jẹ́ kó yé màmá. ẹ máa Alhaji Sẹri ọ̀rọ̀ ní bá mi kó mo rò. kí lọ lọ ṣé ń bi némi. Sẹri tó jẹ́ kí n débi némi rè kí irú ọ̀rọ̀ báyìí ẹ máa gbọ́ kí irú ọ̀rọ̀ báyìí bọ́ bá wáyé kí n lè rí nǹkan sọ ni torí bó ṣe wà nígbà tí ó sì némi yẹn láti némi yẹn Christian ló wá sọmọ yẹn lórúkọ láàárọ̀ ẹ máa gbọ́ nígbà tí pé mo wà ẹ tí màá síbẹ̀ nísìn wọn á ti parọ́ nìyẹn Christian òun ló sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mọ́ mi Christian ló sọmọ yẹn lórúkọ láàárọ̀ sẹ́ni nígbà tó sọmọ yẹn lórúkọ tá sọmọ yẹn bíi wáìmù tó kúrò ńbẹ nígbà yẹn mi tí mọ Sumaila tó ń sọ yẹn òun tó gbà kò jókòó bàbá ọmọ ẹgbẹ́ náà. Sumaila ò dẹ̀ ní ìṣòro kankan nípa àmúbìnrin lájọṣepọ̀. Sumaila ò ní ìṣòro kankan kò ní ìṣòro kankan torí Sumaila ń lọ sí kẹrin ọkùnrin àwọn ọmọ mi. kí ni Sumaila sọ pé ó dé tí ìyàwó òun ò fi tètè ròyún ni. ó ní gbajúmọ̀ ní í ṣe ni torí gbajúmọ̀ Sẹri gbajúmọ̀ ni ó sì ní ète burúkú lọ́wọ́ mo ní sọ́ọ̀jọ́ ọmọ mi alájẹrun ni oṣù kẹta tó ti dé ní síkẹrin ọdún tó lóyún fọmọ mi kí n lọ́wọ́ adé. ọkùnrin náà wá kí Sumaila tó kú. ọwà ṣé ẹ dáwọ́ jọ pa Sumaila ni. à ń sunkún lórí ẹkún lòun bá Sumaila ń sunkún pé ọmọ àwọn kọ́ kí wọ́n jọ wọn rọ ọmọ àwọn wọ́n ti pé òun kí wọ́n jọ wọn rọ ọmọ àwọn bàbá yìí sọ kí Sumaila tó kú ni bàbá yìí gan ti ń wá. ọmọ ní ọmọ àtọwá ní òun gbé àbí òye yín wípé àwọn lọ sí ọ̀dọ̀ ẹnìkan wọ́n wá ní wípé àtọ̀ rẹ̀ ò lè di ọmọ. mama irọ́ ló pa Sẹri ó ti tó mọ̀mọ́ irọ́ ẹ mọ̀ ṣe. ẹ ń tàbí ẹjọ́ tí wọ́n ń rò mọ́yàn. ọmọ irọ́ ló pa Sẹri pẹ̀lú tó wà nílẹ̀ yìí wọ́n wo fíìmù bí kí wọ́n wo fíìmù ó ti gbọ́ kọ́kọ́rọ́ alátẹ̀bàjẹ́ ẹ wo ọkùnrin mama arákùnrin yìí ọ̀rọ̀ tí yí padà náà. àmọ́ ẹ mú sùúrù. ẹ ní sùúrù mama ẹ mú sùúrù ìwọ náà mú sùúrù ẹ má mú sùúrù pa ẹ fún lọ́rùn bẹ́ẹ̀ bá mú tẹ́ mú báyìí arákùnrin ìgbà tí Sumaila kú tán
ńlọ fẹsẹ̀ rí ṣùgbọ́n nígbà tí Sumaila wà láyé tó síkì ọwọ́ wo Sumaila ń lé ṣé Sumaila Sẹri ti kọ Sumaila kó tó kú ni. Sẹri ọkọ ilé Sumaila náà lọ wá. ibo ni wọ́n wá wà àti Sẹri fi. ẹ sà ẹ fà mùsùlùmá bàtí sẹti Sumaila yà àwọn ti gbé ọmọ wọn kò ní ilé tí wọn àti Sumaila gbé ọmọ gbé kò lé ọgbẹ lọ wọn ní ìyàwó náà tán so eléyìí ṣe Sẹri ọgbẹni wa ara ọkùnrin kò yá o de kí ni kókó sí kí ni ọ̀nà. o ti fẹ́ Sẹri gbà yẹn kí ló wà láàrin gbà yẹn. o ta bẹ̀rẹ̀ ayé kíṣẹ́ ti ẹ fún mama ayé kíṣẹ́ fi mu ni o ta kíṣẹ́ fún mi máa ń tẹ̀lé wẹ̀ so o de kò lè ṣe àṣeyẹ tó fún mi. kò sásìlẹ̀ tí o tó fún ọ. Ọlọ́run gbọ́ torí pé o ra kẹsẹ̀tì lọ́wọ́ ẹ torí pé ẹjọ́ ra kẹsẹ̀tì mo gbà sílẹ̀ ayé ẹ ló ti tó fún ọ. Ọlọ́run má jẹ́ bírù Sẹ̀rí lọ́mọ ìwọ ọmọ wọlé lẹ́yìn ó sì wà ní ọkọ àtàsílẹ̀ ọkọ àti tiẹ̀ gbogbo ayé ẹ ló ti tó fún ọ. mọ̀mọ́ Sẹ̀rí tẹ́ bí ẹ bá wo Sẹ̀rí tẹ́ bí tẹ́sà mọ̀ pẹ́ bí mi nà. ó wà ní orí ọ̀rẹ́ fún sí ó wà lójú wo ó lè wà láfíẹ̀ ọmọdé wà pẹ̀lú mi bí kí ló ká sí báyìí sí oúnjẹ tó kí ló bá ń wo àlàáfíà yíwọ́n lé wọn o júwèé lé wọn fún mi ó dẹ̀ júwèé lé wọn fún mi mi kún lé wọn ó lè mo dẹ̀ wá ẹ káàárọ̀ mo dẹ̀ kí wọn. mọ̀mọ́ àwọn àbúrò Sumaila ńkọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́ kò sẹ́ni kankan lọ́dọ̀ Sumaila àjọtọkùnrin ìwà wò ni. mo bá bàbá wọn ẹ mo bá bàbá wọn àti màmá mo ní bẹ́ẹ̀ lọ́nà bẹ́ẹ̀ ti Inna lillahi wa inna ilayhi raji'un. Yes ma àti bọ́lá ti wá sórí ètò Kokoro Alate. àti Mánàtà ni mo ti wá. orúkọ yín mà. kúndúrà tún mo ta ló ní tọ̀hún kí ló ṣẹlẹ̀ tá a fi rí lórí ètò. Sọjí ni. Sọjí ni. bẹ́ẹ̀ ni ni ìyàwó ọmọ mi ni ó ń fẹ́ ìyàwó ọmọ mi. ok Sọjí ń fẹ́ ìyàwó ọmọ yín. Sọjí ìyàwó ọmọ mi tí ọmọ mi fẹ́ ni Sọjí gba ọmọ mi ní bẹ lọ́dọ̀ rẹ̀. ọmọ tí yín kọ́ ọmọ tèmi ti ṣàìsí. ọmọ mi ṣàìsí. ok ìyàwó yẹn dà. ìyàwó ti ṣàìsí. ìyàwó ti ṣàìsí. ẹjọ ẹgbẹgbọ kí ló pa àwọn méjèèjì. àwọn méjèèjì náà ni. ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń gbé. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọmọ kan ni. ọmọ méjì ni ìyàwó ọmọ mi bí. ló bí fún Sumaila. ok. ń gbọ́ tọ́sáyà. ọmọ méjì ni ìyàwó Sumaila bí fún yín. ìyàwó Sumaila ló bí fún wa a mọ̀ wípé àwọn. ọmọ tí yín ní jẹ́ Sumaila. ọmọ tèmi ní jẹ́ Sumaila. títí ọ̀ya tí ààrẹ ti Sumaila rẹ̀ ti ilé ngbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ Sẹ̀rí. ó sábì Sẹ̀rí bímọ méjì. ó bímọ méjì fún ọmọ mi. ṣé Sumaila ló kọ́kọ́ kú àbí Sẹ̀rí. Sumaila ló kọ́kọ́ kú. níbo wá làwọn ọmọ Sumaila wà ńgbà tó kú. nígbà tí Sumaila kú àwọn Sọjí ó gba ọmọ mi kan àti Ọ̀yọ́ ó gba ọmọ mi kan mo ní adé èkú kájọ ọmọ rẹ̀ nù. àwọn ìfọwọ́sowọ́pọ̀ ni a fi pọ̀ ọmọ mi nítorí wípé wọ́n fẹ́ gba Sẹ̀rífù Àdìgún lọ́wọ́ mi ni a fi pa ọmọ mi. màmá kò sì tí ì yé mi náà ọmọ mélòó ni Sumaila fi ilẹ̀ ń gbòòkú. méjì. good ọmọ àkọ́kọ́ kí ló kọ rẹ̀. Àyìsá ọwọ́ ta ló wà báyìí. wọ́n bẹ ní lọ́yọ̀. ọ̀dọ̀ ta ló wà lọ́yọ̀. ọ̀dọ̀ ọkọ̀ àárọ̀ Sẹ̀rí. sọ́gbà kò ló ní ni. Sẹ̀rí lọ́lọ́ gbé fún. Sẹ̀rí lọ́lọ́ gbé fún nígbà tí ọmọ yín kú tán ìní Sẹ̀rí ní há àwọn ọmọ káàkiri pé ìwọ ló lélẹ́yìí o ìwọ ló lélẹ́yìí o ó gbé kan fún ọkọ̀ àárọ̀ rẹ̀ lọ́yọ̀ọ́ ọkọ̀ àárọ̀ rẹ̀ lọ́yọ̀ọ́ dà kò sí bí àwa kan àwọn èèyàn rí ń bẹ lọ́yọ̀ọ́ wọ́n bá wa rí ẹ̀yìn ọmọ kejì tó jẹ́ Sẹ̀rífù àbí Àdìgún òun ló gbé fún Sọjí eléyìí bóun ti bàbá yìí ti wá jẹ́. tá ni yọ ọmọ òun màmá irú ọmọ wo wà lẹ bí eléyìí náà ló ń fẹ́ náà. ọmọ kejì akọkẹrin ni. ẹyẹ yẹn wa ẹ jẹ́ kí n la ọ̀rọ̀ tí màmá sọ ìdí ẹ̀ kó lè jọ yé wa Sẹ̀rífátù ló kọ ọmọ náà. ní ìyàwó ọmọ mi. ọmọ ìlú wo ni màmá ẹ bá súnmọ́ máìkì ẹ gbé máìkì sẹ́nu màmá. Ìbàdàn ni. Ìbàdàn ni Sẹ̀rífá. Ọ̀yọ́ ni bàbá. ọmọ Ọ̀yọ́ ni Sẹ̀rífát ọmọ Ọ̀yọ́ ni màmá bó ló ṣe wá lọ ayé rẹ̀ yẹn. Èkó lèmi wá. ok. so ṣe rí ọkọ àárọ̀ kì í ṣe wípé ó dìídì fílẹ̀ orogún ló jẹ́ kó kú òǹbẹ. ìyẹn lọ́yọ̀ọ́. nígbà tí ó dẹ̀ ń tọkọ tó ń wá àwa ní kí ọmọ ilé mọ́ mi ní Ìbàdàn tí mò ń gbé nísìn mọ́ lọ síbẹ̀
nígbà tó sì ọkọ wà ń bá ní ibẹ̀ lọ́wọ́ à ń sọ fún mi wípé tó bá ti wá ara àwọn ìyá o wípé ìyáálé wa sọ níjọ́ kan wípé òun mọ̀ pé Ìbàdàn ní Sẹri wà àgbòtọ́ tàdímọ́yìn ni agbára lọ́lọ́ mú wa ní Sẹri wá dọ́gbọ́n lé ọkọ yẹn so èmi ò sì mọ̀ pé ọlọ́kọ wípé tó lọ́kọ mi torí àwọn màmá wọn ò yọjú sí wa wípé bàbá rẹ̀ ń bẹ nígbà náà. ìgbà tó wá bímọ ńkọ́. ìgbà tó wá ọ bímọ Sẹri níjọ́ kan lọ́wọ́ à ń sọ wípé òun ní ọkọ o so ó ti wà ní ọkọ wípé ìyàkọ òun wa máa ń bá òun jà wípé òun kò tètè lóyún. ní ọkọ mi tó ń ní. nílé ọmọ Sumaila wípé òun kò tètè lóyún pé ìyàkọ òun máa ń bá òun jà. ẹ súnmọ́ wájú. so nígbà tó wá di ọjọ́ kan ó tó bí ọdún 4 tó ti fẹ́ tí ò lóyún ó wá dijọ́ kan ọkọ rẹ̀ lọ́yọ̀ọ́ ó wá pè mí wípé Sẹri ti lóyún o òun lòún sì ní oyún ìgbà báyìí ni ó bímọ mo ní o tún dé lẹ́yìn ilé ọkọ ni ó lòún wà ìmọ̀ màmá onílé ọkọ lòún wà. màmá ìyẹn ni àkọ́bí àbí. ẹ ń yọ àkọ́bí tí ìyẹn ló mú lọ yọ. ló mú lọ yọ Àyìṣà. ok Àyìṣà mo ń bọ̀ màmá ìyẹn bẹ́ẹ̀ ìgbà tó lóyún kejì ńkọ́. kò tí eyín ọjọ́ nígbà tó wá bí ọmọ yẹn àbí òye yín lọ́kọ́ pè mí wípé ṣé òun sọ mo dẹ̀ bí ọmọ mi nígbà náà ó ní kí n mọ dá lóhùn ojàre kò sọ nǹkan kan fún mi mọ nǹkan kan nígbà tí ó wá di oyún ẹ̀kejì kò sí èmi ọmọ nǹkan kan Èkó ni mo wà bó ṣe jẹ́ mi mọ nǹkan kan. ṣe é dá sọjí mọ́. mọ mọ. bó o lẹ ṣe mọ̀. tí n bá lọ sí láti ibi ilé chọ́ọ̀chì tí mọ́mì mi máa ń lọ tí Sẹri náà ń lọ ibẹ̀ ni ó ń lọ. ni ẹni náà lọ ṣe é mọ̀ pé ó ń fẹ́ Sẹri. níbo láti Èkó mi mọ nǹkan kan. ìgbà tí Sẹri wá bímọ kejì ńkọ́. ìgbọ̀n bímọ kejì ó lóun bímọ pò ntí ẹ̀rí nípò lóyún gan ó ní jọ ọmọ màmá wa àti àbúrò Sumaila àti màmá wọn wá lù. wàá nà o. màmá ṣé wọn ẹnìkan bímọ fún Sumaila rí. ẹnìkan kò bímọ fún Sumaila rí o òun náà ní ọkọ bímọ fún Sumaila. ṣé Sumaila fẹ́ yàwó rí. Sumaila kò fẹ́ yàwó rí. kó tó fẹ́ ilé. kó tó fẹ́. Sumaila ò dẹ̀ ní ìṣòro kankan nípa àmúbóbìnrin lájọṣepọ̀. Sumaila ò ní ìṣòro kankan kò ní ìṣòro kankan torí Sumaila ń lọ sí kẹrin ọkùnrin àwọn ọmọ mi. kí ni Sumaila sọ pé ó dé tí ìyàwó òun ò fi tètè ròyún ní. ó ní gbajúmọ̀ ní í ṣe ni torí gbajúmọ̀ ń Sẹri gbajúmọ̀ ni ó sì ní ète burúkú lọ́wọ́ mo ní sọ́ọ̀jọ́ ọmọ mi alágẹrun ni oṣù kẹta tó ti dé ní síkẹrin. ọdún tó lóyún fọmọ mi kí n lọ́wọ́ á dé. láti sọ pé gbajúmọ̀ ní Sẹri a gbọ́dọ̀ jiyàn yẹn gbajúmọ̀ ni torí pé ńgbà tó kúrò lọ́yọ̀ọ́ ńlọ́fẹ́ Sumaila ilé Sumaila ló wà tí Sọjí fi fún lóyún àbí gẹ́gẹ́ bí n tó sọ. ilé Sumaila náà ló wà. tó fi ní Sọjí fóun lóyún tó fi ní Sọjí fóun lóyún Sheriff àbí. bẹ́ẹ̀ni inú ilé Sumaila mi ló wà òṣìṣẹ́ ilé tá a gbà fún Sumaila tí Sọjí ò ní rè dúró mbẹ kí ni tiẹ̀ bóun ni wọ́n ṣe jẹ́ ó ní ẹ̀gbọ́n Sẹri ṣe lé ó ní sẹ́ni tó fi lè jókòó ti àbúrò rẹ̀ ní ọkọ àṣé wọn fọwọ́sowọ́pọ̀ wọn ń fẹ́ àti eléyìí náà wọn jọ ń fẹ́ ìyàwó ọmọ mi àfìgbà tí wọ́n rẹ́yìn rẹ̀ tí wọ́n pa tí wọ́n fi gba Sẹri fún ọ̀dọ̀ àtàyíṣà tí wọ́n tó ti ká. lẹ́yìn tí Sumaila kú tán ló lọ fẹ́ ṣèyí. ẹ bá ń ṣe máìkì kó déwájú ẹni yẹn. ìgbà tí Sumaila kú tán kí ni ìyàwó sí lẹ́nu máa yẹn. Sumaila kú tán èmi àti ẹ̀ pàdé mo wá pè pé a lè fẹ́ra wa láìpẹ́ bá máa mọ̀lẹ́bí ẹ̀ tó wọ́n mẹ́ka láburú kí n máa tó yẹ tó sùn ẹ́ káwọn náà máa tí ó sùn èmi náà mo ní sùn ìṣẹ́ni gbé wá bàdàn Èkó ni àwọn ẹbí mi wà mo ní ọlọ́dẹ̀ ṣe iṣẹ́ ti parí iṣẹ́ ti gbé bàdàn sí náà ìmọ̀ àpàṣẹ padà jẹ́ ká máa lọ sí Èkó kí lọ́ọ́ máa mọ̀lẹ́bí ẹ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n wà kọ́kọ́ lé sí ó lẹ́nu kó sì wà lọ́lẹ̀ gbọ́ sí mi lẹ́nu àdèjọ́ lọ́gbà tá ń lọ ó kọ́ àwọn ọmọ ẹ̀dá ní tẹ̀lé mi lẹ́yìn ọmọ ọkùnrin bẹ́ẹ̀ tí kí n tó ká tó kó ń bàdàn máa rí ẹni ó máa bá wa nílé tí mo gbalé sí mo wá pé ìyàwó pé wá kí ni ẹni wá ń ṣe ní inú ilé ọ̀dọ̀ wa. wá jẹ́ fún mi pé ọ̀rọ̀ tó wà níbi ọ̀rọ̀ àṣírí láàrin mi àtọ́ pé kódà gan ọ̀rọ̀ yìí òun jẹ́ kí màmá tó bí lọ́mọ kó mọ̀ sí àwọn ẹbí òun pé àfẹ́mi nìkan mo ní ẹ kó sọ kò sí wàhálà màá fi sínú pé
a wà nínú àṣírí ó dẹ̀ sàrè pátápátá gbèsè jẹ pátá ó ní ọmọ tí ọkọ bí fún tí Ismaila bí àkọ́bí obìnrin Aisha ó ní Ismaila pé ó ní àtọ̀ òlìdọ́mọ ó ní gbogbo táwọn lọ ó ní àtọ̀ òlìdọ́mọ pé ní káwọn gba spam àti káwọn jọ pápọ̀ kó tó lè di ọmọ ni ó nígbà tó dẹ́ di pé ọkọ wọn àárọ̀ táwọn lọ sìnàwó tó pín ìgbọ́n sìnàwó bí pé ara ọmọ ìyá pé bẹ̀rẹ̀ tó ti bá wọn sùn again pé ìgbà tó dé bá wọn sùn mọ́ pé oyún ti wà ní ara wọn tó ti pàṣẹ ọ̀dọ́kọ lòdì ẹ̀sìn wà ọ̀dọ́ àbá ló sì wà ńgbà lójú ayé mọ́ndà yẹ ti lọ bẹ́ẹ̀ ọmọ àkọ́tún lọ bẹ́ẹ̀ ọmọ lẹ́ẹ̀kejì ńkọ́ ó wá ní ẹni ló tún ní ọmọ lẹ́ẹ̀kejì mo ní outcome báwo jẹ́ tí ó jẹ́ pé ẹni ló tún ní ọmọ lẹ́ẹ̀kejì ó ní mo ṣe onígbà tí Ismaila bá ti ń ná òun àlùfẹ́ ẹ̀kú tọ́pá bí kò ń kú ló máa sákò ní inú ilé máa lọ sùn ṣọ́ọ̀ṣì pé ibi tó ní ṣọ́ọ̀ṣì ti pàdé ṣọ́ọ̀ṣì ló ti kì í mọ́lẹ̀ ní ti pàdé arákùnrin tó bá wọn sùn tó fi di oyún mo ní sọ olóní ọmọkùnrin kejì yẹn náà mo ní sọ náà sí pé Ismaila sí ìkùnà ọmọkan náà oníbẹ̀ẹ́ ni mo ní kò sí wàhálà mo ní òdìjẹ́ ọ̀fun mi sí nítorí ẹni pé ọmọ kìíní àti ọmọ kejì pàtó wákàtí mi sí lọ́sí wà kí ká máa jọ lọ sí ìkùnà kálọ̀ bá màmá tiẹ̀ àdèjọ́ lọ agbéra adọ́dọ̀ màmá ìyàwó ni màmá nílùú yẹn nílé ní Èkó gbàdé Èkó àjọ ń gbé papọ̀ lọ́kọ̀ọ́yà ń bẹ̀ ìmọ̀ta mẹ́ta ọjà àmọ́ kí fún mi pé Sẹri tó dé ọkọ̀ tó mú wáyé gé ọ̀rọ̀ ọkọ̀ ló kún ẹ̀kú sí ni àbí ìṣòro ayé kankan ló kún ẹ̀kú pé pé àjọjà tó di wàhálà gidi gan pẹ̀lú mẹ́ta màmá mo ní àmà ó sáà ti dé ọmọ yín ní ìyá kẹ́ mú nǹkan yín sọ́dọ̀ kí ni máa bá tèmi náà lọ ọmọ yẹn sáà gbà ó sáà ní ká kó nílé akólé fún màmá àlọ́ gba ilé síbi kan bẹ̀rẹ̀ wa ń gbé títí gbàtà ń gbé bẹ̀ ọ̀rọ̀ ọmọ ìwà yá ìyá ọmọ tó kó wá fún mi ilé obìnrin fún màmá mo ní Sẹri mú ọmọ yìí lọ bá a bẹ́ẹ̀ ọmọ ìkàlà burú ó ti ta gbọ́ nǹkan tó ní nǹkan nífẹ̀ẹ́ tó kọ́ lọ́mọdé ó ti ta tọ́jú ọmọ yẹ ọmọbìnrin yẹ. yẹ́nu kú ọlọ́pàá Sẹri ó sì kìnnì ó ti ní sí ìgbà tó lè sí lọ jẹ́ kó yé màmá mo pe gbogbo ẹbí màmá pátápátá àwọn ẹ̀gbọ́n Sẹri gbogbo wọn tá mo pè pátá gbogbo àwọn ẹ̀gbọ́n tó jẹ́ bí mẹ́rin mo pè àti màmá ọmọ yìí ò yá ó pọ̀ gan o ẹ wá lọ wò mí tó wà màmá ọmọ àwọn àbúrò wọn wá àwọn ẹ̀gbọ́n wọn wá wọn wò níbi tí mo tọ́jú ẹ̀ gbàtò yá gbàtò sú mi mo ní màmá ó ti sú mi agbá mi kó sáà ti bímọ fún mi màá gbọ́ mi wá fún yín o àwọn ẹni ẹgbẹ́ máa gbé bọ̀ pé. irú sickness o. sickness tó ṣe tí máa ní oyè mi rọ ni mo ń pa bẹ́ẹ̀ tí gbàtò yá wọn làwọn fún mi pé ó máa ń ṣe bẹ́ẹ̀ kó máa wá kàn sí kìtọ́ pé sí kẹ̀ máa lágbára gan pé ó máa ń ṣe ó jẹ́ àkàndé tí kò lè sọ ọmọ ni kí ló dé kò sọ agídó fi sọ̀rọ̀ mú fún oúnjẹ nù. it's alright ṣe ọ̀dọ̀ wọn ló kú sí àbọ̀dọ̀ rẹ̀. ọ̀dọ̀ mi ló kú sí ọ̀dọ̀ màmá ló sọ́ọ̀sì màmá ní ká gbé sọ́ọ̀sì ọ̀dọ̀ wọn gbé sọ́ọ̀sì ọ̀dọ̀ wọn ní sọ́ọ̀sì wọn ọjọ́ kẹta ló dákẹ́ sọ́dọ̀ màmá ọjọ́ kejì gbọ́dọ̀ dákẹ́ sọ́dọ̀ màmá pẹ̀lú fún pé ó ti dákẹ́ o mo ní ó dákẹ́ sọ àwẹ̀ Ọlọ́run ó yẹ kó lọ sí mi ni mo dá kíláàsì báyìí sí òkú ti kú sí kí ni ọ̀nà àbáyọ wọn ní kí n wá gbé ni kí n wá gbé kẹ èmi ò tí ì rálé sí mi tí ń dẹ́sẹ̀ kùnà Ọlọ́run dẹ́sẹ̀ tẹ kọ́lé sí Èkó ibẹ̀ kọ́lé yẹ ká sí màmá ní ara wọn fà kí yára pé kò jọ kó sí wàhálà tó bá rí bẹ́ẹ̀ gbà yẹn kọ́ mo ní mo ti gbọ́ máa lọ wá owó máa lọ sí wọn pẹ̀bẹ̀ ní àtàn lọ́nà Èkó máa lọ wálẹ̀ rà síbẹ̀ mo dẹ̀ pé àwọn ẹ̀gbọ́n Sẹri yẹ gbogbo àjọ lọ wọlé yẹn náà èmi kúrò àgẹ́mi ni mo wẹ̀ gbogbo wọn sá fún òkú láti wẹ̀ mo ní kí àwọn ẹ̀gbọ́n Sẹri kan dúró tì mí báyìí wọ́n dúró èmi ni mo mi ìwẹ̀ kúláyé mi rí èmi ni mo ń wẹ̀ mo ra kó sí mo wọ aṣọ sínú ẹ̀ mo dẹ̀ síbẹ̀ gbé sínú kó sí ọwẹ́ òkú mo wẹ̀ sí mo wẹ̀ àdẹ̀gbé sínú kó sí ìgbà tó sojú àwọn ẹ̀gbẹ́ ẹ̀. ta lọ́kọ ẹ bọ́n ṣe ń wẹ òkú. Sẹri ni ó ní torí ó ní ìgbà tó ń wà ní Ìbàdàn tó ń wẹ bàbá ó ní òun máa ń wẹ ó ní ó sọ pé bàbá yá òun ni bí nǹkan ní ó ní ó dẹ̀ pọ̀ bó ṣe ń wẹ pé omi tútù bí nǹkan sáà ó sọ pé mi Sẹri. you are Christian. ya okay. mo dẹ̀ gbàgbọ́ sínú mo dẹ̀ wẹ̀ mo dẹ̀ gbé sínú pósí mo dẹ̀ lọ sí ẹ̀ sí tán dẹ̀ pé màmá tó láti sin ọmọ yín o tó yìí ni Ọlọ́run ràn mí lọ́wọ́ dé ọmọ wọn ọkùnrin tó kékeré yẹ mo dẹ̀ pé màmá ọmọ yín ọmọkùnrin kékeré tó wà lọ́dọ̀ mi tó kù ẹni tó ní nìyí o ẹ má lọ gbóyún ọmọ àlè fún ẹlòmíì ẹni tó ní ọmọ nìyí o tó sì ẹ ti jẹ́ fún mi kó tó kú màmá ní ha mo ní ẹ pé jẹ́ nìyẹn o ó dẹ̀ dìgbà pé àṣírí ẹ ó jẹ́ fún mi pé ẹni yìí ni ọmọkùnrin o pé kò bí mọ́kàn fún Sumaila pé àwọn méjì tí màmá sọ sí màmá pé ẹ ṣe pé olóní Sumaila kọ́ ló bí o ilé ọkùnrin ẹni tó ní nì ẹ màmá ẹ dúró ilé ọkùnrin tó ní nì ilé obìnrin Ọ̀yọ́ ní bàbá ètò wa lọ́yọ̀ lẹ́ẹ̀kejì wọn ti mú ọmọ lọ́bìnrin ó ti mú lọ sọ́yọ̀ ìtẹ̀lẹ́ fún ẹ jẹ́ yẹ kó tó kú. so ti Sumaila wá di ẹ̀yin lẹ sin bí ọmọ méjèèjì ẹ̀yin lẹ sin súnà ọmọ méjèèjì. àwa la ṣe súnà ọmọ méjèèjì àpàlà láàfà. sọjí gbẹnu sí mike gbẹnu sí dada ta nìyẹn bọ́ta sẹ́yìn kọ́ ẹ pẹ̀lẹ́ ẹ sì ní ẹ pẹ̀lẹ́ ọmọ mo rò pé kan náà àwọn ọmọ yìí ní ẹ má bínú. ẹ kalẹ̀. ẹ kalẹ̀. alàgbà sọjí obìnrin tó wà nílé ọkọ bó ló ṣe ṣe tọmọ rẹ̀ fi di tiẹ̀ láì délé rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. bẹ́ẹ̀ la bí ni ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí olóògbé yìí ó jẹ́ bíi ọ̀rẹ́bìnrin mi láti ilẹ̀ ó ti pẹ́ gan so nígbà òde yá ó di pé ó travel lọ sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ tọ̀rọ̀dọ̀ ìyá rẹ̀ ló wà nìbàdàn
ibẹ̀ ni mọ́mì náà wà. So ó sá lọ nígbò dé lọ nígbà tí màá padà rí padà mo rí i pé ibi tí mo ti pàdé ẹ̀ ń gbà yẹn gan mo sáré pé lágbájá rè asátùngbà nọ́mbà ara padà toró ti pẹ́ ń gbà yẹn síra wọn aságbà nọ́mbà ara padà ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí fẹ́ ara wa padà ṣùgbọ́n kò sọ fún mi wípé ilé ọkọ lòun wà. Bẹ́ẹ̀ ni. nígbà wàá bímọ ńkọ́. ẹ ṣe. àbọ̀ mọ̀ pé lóyún fún ẹ. mo mọ̀ pé lóyún fún mi ìṣẹ́ kí n mọ̀ pé lóyún fún mi rè nígbà bí oṣù mi torí n ta fi fẹ́ ra gan kò ó ń lọ bí nǹkan bí oṣù mẹ́ta lé sá la fi fẹ́ ra tóyún yẹn fi dé ṣùgbọ́n èmi ti gbọ́ nǹkan síwájú tẹ́lẹ̀ lèmi fi yẹ̀bá ni ó ti jẹ́ kí ká fẹ́ ra padà mọ́ wọ́n ní kí n má báyàn dùn obìnrin wọ́n lé ewu ń bẹ ń bẹ èmi ò sì mọ irú ewu tó ń bẹ ń bẹ so nígbà tí ọ̀rọ̀ yẹn ti wà nù mí kó tó di pé nígbà tí oṣù mẹ́ta kọjá àbí nǹkan sá ló sábà sọ fún mi nígbà yẹn pé ò mọ̀ lóyún o kò sì sọ fún mi tẹ́tẹ́lẹ̀ pẹ̀lú ọkọ lòun wà ṣùgbọ́n nígbà tí n fẹ́ mọ bá kẹ̀ dámọ̀ràn pé bá ti ẹ̀ ṣe o nǹkan báyìí pé nígbà púpọ̀ ti sọ fún mi tẹ́tẹ́lẹ̀ pé ilé ọkọ àárọ̀ tó ń wá o ọmọ tó ń ti bímọ méjì o nǹkan kan ó tàṣọ bá ń fún mi. owó sì tí níyàwó táyà. èmi ò dẹ̀ tí níyàwó nígbà yẹn mo ti wá rò pé nígbà yẹn pé n tẹ́tí mọ̀ tẹ́tẹ́lẹ̀ ni pé ó pọ́sì kí a fẹ́ ra wa ṣùgbọ́n nígbà kó ti lóyún yẹn èmi ò káńtì bọ̀ nígbà tó wá sóyọ́ di pé ilé ọkọ lòun wà mo ilé ọkọ ló wà tí mo sì ti gbọ́ pé wọ́n ní má bá yàn dùn ìyàwó lèmi fi wá sọ fúngbà yẹn fún mi pé mo ní tó rọ́rọ̀ yìí ó ti lágbára díẹ̀ báyìí o wọ́n ní má bá yàn dùn ìyàwó ìrìn bá lè kọ̀ntínú pẹ̀lú nǹkan yìí o bó láti wá sí oyún yìí mo sọ fúngbà yẹn ṣùgbọ́n tó yẹ kó yé mi ni pé ó ní ṣé èmi gangan ni ìfẹ́ òní àbí oyún àmọ́ ìǹtẹ́ ìmọ̀ tá a fẹ́ ṣe torí èmi ò lè fi ẹ̀mí tèmi wéwu ó wá sọ fún mi gbà yẹn pé kí n má wọ̀rí kí n fi oyún ńlẹ̀ tí n bá gbà òun mọ̀ bóun ṣe tọ́jú nǹkan òun mo dẹ̀ fi ilẹ̀ àjàǹjà gbà yẹn gan ni ṣe pọ́rọ̀ tó kéré àjàǹjà ni nígbà tó tẹ̀ tó bí nǹkan bíi 8 months ó pè mí oyún ti kó 8 months báyìí o tèmi ò tẹ́ ó ti pé 8 months báyìí o ó kọ̀ mo fẹ́ sọ ọmọ mo dẹ̀ ní ní tó ti sọ náà ni kò lọ sọ ìwọ náà ni kò lọ sọ ó kọ̀ rẹ̀ tó bá fẹ́ sọ mi ò lè mo sọ fún gbà yẹn nígbà tó dẹ̀ di pé ó bímọ ó pè mí pé òun bímọ mo lọ síbẹ̀ ibi tó bímọ sí mo rí ọmọ yẹn lóòótọ́ mo rí kó jọ mí ó jọ ẹ ọmọ yẹn jọ mí imú ló fi jọ ẹ ní àbètè kò tiẹ̀ yé mi ó sáà jọ mí so nígbà tó dẹ̀ di pé ọmọ yẹn jọ mí mo á wò pé kí mo lè ṣe ó bá gbé placenta fún mi mo ní mi n tí o ti sọ yẹn sẹ́ mo ní mi lè àfọ́ ìdí ẹ̀ pé placenta ìwọ náà ló mọ̀ bó ṣe ṣe mo sọ fún gbà yẹn náà nìyẹn torí ibi tọ́lọ́hún sí. àbúrò lọ bá tó fi rí placenta gbé fún ẹ obìnrin hospital ni kò sí ẹnìkan kan bẹ̀ nú àwọn ẹbí ọkọ rẹ kò sẹ́ni kankan bẹ̀ nítorí gan mo tó lọ bá ara oúnjẹ tó tọ́sí náà sì yẹn oúnjẹ kó yé mi pé kò sẹ́ni tó ti wà pé òun lẹ́fẹ̀ẹ́ pé ọmọ yìí pé ẹni yìí kò tí ì jẹun o pé bóun náà sì ra oúnjẹ fún èmi tí mo lọ ra oúnjẹ fún rè nígbà tí mo jẹ̀rọ oúnjẹ fún tán níjọ́ yẹn nígbà máa fẹ́ mọ̀ tó wà pé placenta èmi ò lè gba placenta lọ́wọ́ rẹ̀ ìwọ tó kágídí borí náà ìwọ náà ló mọ̀ bó ṣe ṣe nǹkan rẹ̀ mo kàn mú owó dé mo sì bá fi sí ibi ìgbèrí ẹ̀ lèmi fi lọ́njọ́ yẹn. ok. àwọn àlàmà gbé pírẹsidẹ́ntà lọ àwọn àlàmà gbé. ẹyin lẹ máa gbọ́ nígbà tó lọ́wọ́ gbé fún mi ó pé mi àti pè mí pé bímọ ni mo ti lọ. ṣùgbọ́n tó sọ fún mi nípa placenta yẹn àti ìdánwò bò mọ́lẹ̀. oúnjẹ kó yé mi wípé ẹ mọ̀ pé rí bó ṣe wà yìí rí àwọn kankan tẹ̀ pé èèyàn ò téèyàn bá parọ́ sí àwọn tá à ń sọ ti kú bẹ́ẹ̀ èèyàn parọ́ rẹ̀ yóò kú bẹ́ẹ̀ èèyàn ò parọ́ ọ̀run ní ń lọ ó sọ fún mi pé placenta yẹn pé òun ò gbé fún wọn pé placenta yẹn gan ló dìjà nígbà anémì pé placenta yẹn òun flush yẹn ni bó sì sọ nìyẹn. it's alright placenta or no placenta mátà yìí ò lọ fà kò lọ fà rárá iṣẹ́ kí náà ṣe. agbóhùnsáfẹ́fẹ́ ni. ní station wo ní Ìbàdàn bí. ní Ìbàdàn bí náà. oh that's fine. ó wá yẹ kí ló dé tẹ wá afẹ́fẹ́. wọ́n ti nígbà tí ta wá sáfẹ́fẹ́ tẹ́lẹ̀ akọ́ ti wá tẹ́lẹ̀ mo ti ń sọ fún àwọn tá a jọ pàdé pé mi ì fẹ́ kí ọ̀rọ̀ yìí lórí afẹ́fẹ́ pé nítorí pé agbóhùnsáfẹ́fẹ́ ni mi pọ̀ wọ́n aláwọ̀. àwọn wo ni. mi ì lè dákọ̀. sáwọn tí wọ́n ṣe kéèsì. àwọn tó kọ́ ń ṣe kéèsì yẹn. ẹ̀kẹrin táwọn ni. next time you insist you want to see me. yes. tó bá dìgbà mi ẹ sọ pé ẹ fẹ́ rí mi dandan pé ẹ fẹ́ lọ sáfẹ́fẹ́ because kéèsì yín simple ẹ lè má lọ sáfẹ́fẹ́. agbóhùnsáfẹ́fẹ́ ni next time ṣá tí ó bá tẹ lómi náà tẹ bá sọ pé ẹ fẹ́ rí mi nígbà yẹn agbóhùnsáfẹ́fẹ́ ni ẹ ní láti rí mi nígbà mátà yẹn wọ́n á jẹ́ kẹ́ rí mi because torí pé kì í ṣe pé ẹ dáràn kì í ṣe pé yes now kì í ṣe pé ẹ dáràn kì í ṣe pé ẹ fàdíyà kì í ṣe pé ẹ pààyàn kì í ṣe pé ẹ ṣẹ̀rí dẹ́wà ń bì tí ó sọ yes or no ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà bẹ́ẹ̀ lónìí o
tó yẹ pé wọ́n wà nílé ọkọ wọ́n dẹ̀ sọ pé àwọn sì nílé ọkọ gẹ́gẹ́ bí màmá yìí sọ pé gbajúmọ̀ ni Sẹri ìwà rẹ̀ ìjọwà gbajúmọ̀ púpọ̀ bí gbajúmọ̀ kan níyàwó rẹ̀ gbajúmọ̀ ni ìwà rẹ̀ ìjọwà gbajúmọ̀ púpọ̀ because tó bá jẹ́ pé obìnrin tó wà discipline ọjọ́ tó ti bá yín sọ̀rọ̀ yín ló ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òun wà nílé ọkọ so tẹ́ ẹ bá dẹ̀ ń lájọṣepọ̀ á mọ̀ pé ẹni tó wà nílé ọkọ lẹ̀ ń bá lájọṣepọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá parọ́ mọ́ sẹ́mọ̀ kó ti lọ kò sí bí o. ẹni náà thank God ó sọ fún máa yìí náà bó ṣe jẹ́. tó bá rí bẹ́ẹ̀ nǹkan kan wá kù tẹ́ ṣe Ọlọ́run bóyin láti rí ètò mo fi sọ pé a lè pàdé lábẹ́ aṣọ ká yanjú ẹ̀ nìyẹn ṣé ẹ rí màmá yìí ọmọ tiẹ̀ ti kú ẹ̀yin wà láyé màmá yìí náà ọmọ tiẹ̀ ti kú ẹ̀yin wà láyé eléyìí kan wà jẹ́rìí ni ntọ́gbọ́ lẹ́nu Sẹ̀rí kọ̀ọ̀kan kò dúró ọmọ kankan ẹ̀yin tí ọ̀rọ̀ wa wà lórí yín ọmọ ẹ̀yọ kan ló gbé fẹ́yìn kì í ṣe méjì ọmọ Ọ̀yọ́ yẹn náà á wà lọ ọmọ Ọ̀yọ́ yẹn náà tá a bá mọ traces bí tá a ti lè rí á wà lọ ẹ̀yin fúnra yín gbà tí obìnrin wà nílé ọkọ tó wá bí ọmọ fún ẹ̀yin tó lẹ́yìn lẹ lóyún gbogbo ọmọ fún yín ẹni tó parọ́ fún yín pé òun ò sí nílé ọkọ tí ẹ padà find out pé ilé ọkọ ló wà nígbà tẹ́ lájọṣepọ̀ tán tó bá jẹ́ pé ìṣẹ̀dá tí yín sọ pé tẹ́ ẹ bá bá obìnrin tó wà nílé ọkọ lájọṣepọ̀ ẹ̀ dìlẹ̀lẹ̀ bí ó ṣe sọ yín dìlẹ̀lẹ̀ nù tó bá jẹ́ pé ìṣẹ̀dá yín sọ pé tẹ́ ẹ bá bóbìnrin tó wà nílé ọkọ lájọṣepọ̀ ẹ̀ kú bí ó ṣe pa yín dànù nìyẹn toró parọ́ ńlá fún yín ṣé wá rí torí irọ́ yẹn náà ni ò ní jẹ́ kẹ́yìn ó gbàgbọ́ pé lóòótọ́ ẹ̀yin lẹ lóyún yẹn if I were you bí mo ṣe gbọ́ mọ́ ń gbà kí ìyàmọ́ ti bá mi sọ̀rọ̀ kẹ́ni kankan mọ́ bá mi fa nǹkan kan máa rewó jọ máa ṣe DNA test fọmọ yẹn láti fi wà ṣúọ̀ pé ọmọ yìí o èmi mo ní lóòótọ́ kìí ṣe fún jà kankan o ẹ̀jẹ̀ yín lẹ́yẹ̀wò pẹ̀lú ẹ̀ dẹ̀ ra tọ́jú rìsọ́ọ̀tì kódà bọ́ bá jẹ́ ẹ̀yin lẹ́ni ẹ lè fàáya ẹ lè tọ́jú ẹnu dọ́kúmẹ́ǹtì yìí tó bá ti pé kìíní yẹn sọ pé ẹ̀yin lẹ́ni tí ó bá wá jẹ́ ẹ̀yin lẹ́ lọ́mọ yẹn bẹ́ẹ̀ ẹ sì lè máa tọ́jú ẹ̀ náà wọ́n ẹ mọ̀ pé ẹ̀ ń tọ́jú ẹ̀ bí ìgbà tẹ̀ ń ṣe charity láyé ọmọ yẹn ni tírun tó jáde ìwà ìbá wa jáde àtọ̀ òtọ́ lọ́run rán mi lórí ọmọ mo ti ṣe o ẹ̀gbọ́n ọmọ yín o nígbà tó yẹ pé ẹ ti mọ̀ tẹ́lẹ̀ nítorí pé ẹni tọ́rọ̀ dẹ̀ yín àti ẹ̀ pọ̀ ó jẹ́ ẹni tó ti kú ṣùgbọ́n tí ọ̀nà tán tó nǹkan ó ti yé yín tí ọ̀nà tán tó nǹkan àbọ̀rọ̀ yẹn ò yé yín bó ṣe sọ yẹn so advice mi fún yín sì wá ni pé ẹ ṣe DNA test níjọ́ tẹ́ ẹ bá ṣe DNA test yẹn níjọ́ náà nínú ìyá ìwò tó yọ pé lódodo ọmọ àwọn kọ́ ló lọ́mọ because àlẹ́ máa kọjú sí màmá pé sẹ́ẹ̀mọ̀ pé ọmọ yín ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn àṣírí ńlá tí wọ́n máa ń tọ́jú láàrin ọkọ àtìyàwó ni wọ́n tọ́jú ẹ̀ gan-an àtúnwá lè gbà pé òótọ́ nítorí Sẹ̀rí ń parọ́ inú ọ̀rọ̀ tí bàbá yìí sọ tó wáyé pé bí Sẹ̀rí ṣe sọ fún bàbá yìí nìyẹn ṣe fabricated lies wípé nǹkan ọmọkùnrin ń bóò ló ṣe sọ ó nìkan ọmọkùnrin ọkọ òun ẹ fún wọn máìkì ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ fún wọn máìkì. láwọn lọ́pọ̀ sọ pé àtọ̀símọ́lá ò lè dọ́mọ pípọ̀ àtàgbà spam ẹ̀ pẹ̀lú tó ń tọ́jú ẹ̀ papọ̀. lóòlè tó lè bímọ thank you ẹ gbé fún bàbá padà. ibi tọ́rọ̀ Sẹ̀rí ti jọrọ nìyẹn o ẹni tí àtọ̀ rẹ̀ ò lè dọ́mọ tọ́wá nígbà wọn bá gba àtọ̀ rẹ̀ tí wọ́n dàpọ̀ mọ́ tóun inú tó lè dọ́mọ ṣé bí tó bá bá sùn náà ebi wọ́n dàpọ̀ mọ́ tiẹ̀ náà ni so ẹni tí àtọ̀ rẹ̀ ò bá lè dọ́mọ àtọ̀ ẹlòmíì ni wọ́n gbà dàpọ̀ mọ́ tìyàwó kìí ṣe tí ò lè dọ́mọ ni wọ́n tún gbà I think you get what I'm saying. nínú tí máa yìí sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yẹn nínú ìgbà tí à ń fa ìfàǹfà ń pa ọ̀rọ̀ yẹn ó mention tí máa yìí náà mention bọ̀n tó mention fèmí ni wípé máa yìí woman kan àwọn náà ti dà wọ́n ti kú báyìí o mọ́nà tàn náà wà àwọn ẹ̀mọ́jẹ̀ ń dàkọ iléeṣẹ́ wọn bọ̀ ìyá yẹn ń ṣe bíi maternity ni wọ́n maternity ni iṣẹ́ tán ṣe so ìyá yẹn ó nígbà tí tóun débẹ̀ bíi ọdún mélòó kan tí ò sí oyún ó lóun lọ sọ́dọ̀ ìyá yẹn ó nígbà tó ń bá yẹn sọ̀rọ̀ ìyá yẹn sọ pé ó test òun ó lóun ní problem ó wá ní kí òun lọ mú ọkọ òun wá ó ní ọ pé táwọn bá ti yàn bá ti dé pé òun mọ̀ tóun ṣe pé nígbà tí yẹn dẹ̀ ó ní káwọn lọ mú 4,000 naira nígbà yẹn lọ́dún náà ó láwọn lọ fún wọn 4,000 naira ó ní wọ́n wá fún àwọn méjèèjì ní abẹ́rẹ́ bó sì sọ fún mi nìyẹn ó ní fáwọn lóyún méjì ní abẹ́rẹ́ ó ní lẹ́yìn ìgbà náà ni àwọn bí kò tí ì sọ pé ẹnìkan gan ló lọ́mọ ẹ̀kan ló máa ń gbà yẹn pé lẹ́yìn ìgbà náà làwọn bí Aisha ọmọ Aisha yẹn bó ti sọ nìyẹn. that means pé tí ń sọ ni pé ọmọ màmá kí ló kọ rẹ̀ Ismaila tí ń sọ ni pé Ismaila ló màmá
dáàmì pé tí sọ ni pé Ismaila ló láìsà nìyẹn náà. bó ṣe sọ sẹ́wọ̀n pé ẹ máa gbọ́ Alhaji sẹ́wọ̀n pé nínú ọ̀rọ̀ tó sọ bó ṣe sọ pé òun nà tán fẹ́mi pé létà ńgbà tí tó wà màmá Sẹri parọ́. mò ń bọ̀ Alhaji létà ńgbà tí mò ń bọ̀ ẹ̀yin náà tún nìkan mi. ẹ mọ̀ ti létà sí bàbá yìí tí mò ń lọ sílé bàbá yìí tí mo lọ ń ṣe ojúṣe gẹ́gẹ́ bíi torí mi ò ní tó bá jẹ́ pé ẹnìkan ẹ̀ ló lọ́mọ mi ò fẹ́ kẹ́ pé kọ́mọ ọmọ ṣépè fún mi lọ́jọ́ ọ̀la pé ẹ̀bí ẹ̀gbà wọ́n fún ya mi lóyún tán wọ́n tiẹ̀ téèkì nǹkan kan lórí tèmi so mo lọ ń sojúṣe mi lọ́dọ̀ wọn àwọn náà mọ n táwọn sọ pé mo ọmọ àwọn gbalé mò ń lọ ọbẹ̀ mo ti kéńkà tí mò ń ṣe nìyẹn pé mo ń lọ ilé bàbá yìí mo dẹ̀ lọ fún wọn ní ẹ̀tọ́ àti ibi tó fi skul tó lọ mo fi ṣe skul so mo wá béèrè lọ́wọ́ rẹ̀ njọ́ yẹn torí mi ò rọ́ ọmọ kejì lọ́rọ́ ọmọ yẹn wá tó bá ti débẹ̀ àwọn ọmọ yẹn wá yóò bá mi kẹ́ ọmọ kí ló pe ọmọ àìsàn yẹn ńkọ́ ó wá sọ fún mi pé ó sọ fún mi jẹ́ pé ọmọ ti dá padà sọ́dọ̀ bàbá rẹ̀ èmi wá wò pé wọ́n ní ọmọ màmá ẹ̀ ti kú níbo ló wá dá padà sí tó sọ pé ọ̀dọ̀ bàbá rẹ̀ ó wá ní Ọ̀yọ́ ni pé ọ̀dọ̀ ọkọ tó ń ti fẹ́ tẹ́lẹ̀ ni ó lọ ọmọ. ìwọ wàá rán létí ọ̀rọ̀ tó sọ fún ọ pé wọ́n gbé àwọn lábẹ́rẹ́. mo wá ní tó bó sọ ń pa abẹ́rẹ́ ńgbà ó ní òtítọ́ lòún sọ ṣùgbọ́n ó ní kọ́lọ́ ọmọ mi wá pé nígbà gbogbo ohun tó ń gbọ́ káàkiri pé wọ́n ní kóun ó da ọmọ padà pé òun mọ̀ pé ẹni báyìí ló ní ọ̀rẹ́ pé òun mọ̀ pé bí ó ṣe já sí lélẹ̀ ìfilẹ̀ ọdún ọmọ padà. àfi bí kéèyàn orí Sẹri. nígbà tó ṣe pé ó wà láyé ni ntẹ́mi wá sí bíbá yìí òní ò mọ̀ yẹn ó ti báyé jẹ́ gan fa. òní ò mọ̀ yẹn ju ẹ̀ nígbà yẹn pé ó wà láyé ni òní ò mọ̀ yẹn ojú ìgbé lẹ́yìn. no màmá kò gbági mọ́ yín lójú méjèèjì. Sẹri conclusion tàwa lórí ètò yìí ni pé Sẹri parọ́ ó pa irọ́ ńlá fún yín ó pa irọ́ ńlá fún yín kò sì tún náà tán fún ìyá rẹ̀ ẹ lè sọ̀rọ̀. àbúrò ọkọ mi. ká má yọra wọn lẹ́nu torí àkókò. òun náà wá. ẹ mọ̀ bọ̀ wá sọ̀rọ̀. òun náà wá Ismaila wá lórí ààrẹ tí Ismaila ń ṣe. ẹ yá máàkì yẹn lò ọkùnrin náà wá kí Ismaila tó kú. ọ wà. ṣé ẹ dáwọ́ jọ pa Ismaila ni. à ń sunkún lórí ẹkún lòun bá Ismaila ń sunkún pé ọmọ àwọn ń kọ́ kí wọ́n jọ wọn rọ ọmọ àwọn wọ́n ti pín òun kí wọ́n jọ wọn rọ ọmọ àwọn bàbá yìí sọ kí Ismaila tó kú ni bàbá yìí gan ti ń wá eléyìí náà sì sọ bẹ́ẹ̀ wọ́n mọ Ismaila dáadáa wọ́n bí eléyìí léèrè pé ńgbà tó níwọ̀ ló ní sẹ̀rífù ìjọ tí wọ́n ń ṣe némi rẹ̀ kí ni ọ̀jẹ̀ kọ́ sọ̀rọ̀ sáwà ń bẹ̀ ǹjọ́ náà. ọwọ́ àmẹ́jọ némi. wọ́n wá ní nígbà tí Ismaila ń bẹ láyé tí ń bẹ láyé òun lè kílèmù ọmọ ṣùgbọ́n nígbà tí ò sí Ismaila nígbà tẹ pátọ́ ẹ gbọ́mọ rẹ̀. Alhaji Sẹri ọ̀rọ̀ ní bá mo kó mo rò. kí lọ lọ ṣé ń bi némi. Sẹri tó jẹ́ kí n débi némi rè kí irú ọ̀rọ̀ báyìí bọ́bọ́ wáyé kí n lè rí nǹkan sọ ni torí bó ṣe wà nígbà tí ó ṣe némi yẹn Christian ló wá sọmọ yẹn lórúkọ láàárọ̀ nígbà tí mo wà tí màá síbẹ̀ nísìn wọn á ti parọ́ nìyẹn Christian òun ló sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mọ́ mi Christian ló sọmọ yẹn lórúkọ láàárọ̀ sẹ́ni nígbà tó sọmọ yẹn lórúkọ tá sọmọ yẹn kọ bíi wáìnì mo tó kúrò ńbẹ ìgbà yẹn mi tí mọ Ismaila tó ń sọ yẹn kúrú tó ká kò jókòó bàbá ọmọ ìjọ náà. tó ní tọ́ bá kù díẹ̀ káàtó tí ọba sówó lọ́wọ́ Ismaila ọmọ ń fún Ismaila lówó pé kọ́ dọ́gbọ́n fún ìyàwó rẹ̀. ẹ tún bá wọn parí jà. Alhaji mọ́ ti sọ nìyẹn ìnìpá bọ́ ti sọ nìyẹn. fún rẹ̀ gan ni wọ́n sọ fún wa pé àgídìgbò ni ẹ lọ ẹ lọ àgídìgbò díẹ̀ lè làwọn ó ṣe nígbà bá ti rí ẹ̀pẹ̀ Ismaila ẹ̀ sì rí irun orí rẹ̀. Ọlọ́run ti ẹ̀ ṣeun ẹ̀yà ló sọ̀rọ̀ èmi náà pé mo sọ̀rọ̀. ẹjọ sọ ni. ọmọ méjì ọgbọdọ ìlú méjì ni o ìlú méjì lọmọ mi o. Àyìṣà àti Sẹrífù. ṣé mo lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Sẹ́rí níbi ti àkọ́kọ́ yẹn tí ọmọ rẹ̀ àkọ́kọ́ tí wọ́n wí. Sẹrífù yẹn Àyìṣà. tó yẹ yẹn ó ní màmá wa máa ń nà mọ́lé nípò òun tètè lóyún. torí ẹ ló ń ṣe gbóyún. ọmọ ní ọmọ tó wá ní òun gbé àbí òye yín wípé àwọn lọ sí ọ̀dọ̀ ẹnìkan wọ́n wá ní wípé àtọ̀ rẹ̀ ò lè di ọmọ. mama irọ́ ló pa Sẹri ó ti tó mama irọ́ ẹ mọ̀ ṣe. ẹ ń tàn mí ẹjọ́ tí wọ́n ń rò mọ́yàn. ọmọ irọ́ ló pa Sẹri pẹ̀lú tó wà nílẹ̀ yìí wọ́n wo fíìmù bí kí wọ́n wo fíìmù ó ti gbọ́ kọ́kọ́rọ́ alátẹ̀bàjẹ́ ẹ wo ọkùnrin mama it's alright ẹ má yọra yín lẹ́nu ẹ ṣe DNA test fọmọ tí yín ọmọ ọdún mélòó ni DNA test wọ́n tó bá ṣèyàn méjì mẹ́ta mẹ́rin kankan ni wọ́n ń jà sọmọ now ṣùgbọ́n nísìn ẹ̀yin àtọmọ nìkan ni sample tẹ̀yin àtọmọ nìkan ni wọ́n gbà wọ́n kàn wò pé sẹ́yìn lẹ lọ́mọ tí rìsọ́ọ̀tì bá sọ pé ẹ̀yin lẹ lọ́mọ
ẹ mọ̀ bọ́mọ yín lọ tó bá sọ pé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ àdọ́mọ padà fún Súmáìlà ìyá àwọn òbí Súmáìlà pé à ń jà pé ẹ̀yin àti wọ́n ń jà rárá ẹ̀ ní ìdìjà pẹ̀lú anybody màmá náà kàn wá jẹ́rìí wọ́n wá wo tọ́mọ wọn ṣe kó tó lọ ní. nínú àwọn ní wípé mo ní láti yọjú. ó yẹ kẹ́ ẹ yọjú kẹ́ ẹ wàrà tọ́mọ yín dákó tó fòkè pẹ́ẹ́lẹ̀ náà ni ọmọ yín dára gan ó dára tí ọ̀dàrà burúkú ni Ọ̀yọ́ Súmáìlà Sọjí Ṣèyí ó wá forí gbogbo wọn gbára wọn ó forí gbogbo wọn gbára wọn tó bá jẹ́ pé anyway so bó ṣe wá jẹ́ pé ẹ̀yin nìkan ni wọ́n kàn gba sample tí yín àti ọmọ yín òun ló chip jù tó bá ti di pé ó ní o ẹ mọ̀ gbọ́ ọmọ yín lọ ọkàn màmá gan true pé kí èsì pé ẹ̀yin àwọn jẹ ọmọ yín ẹ̀yin lẹ́nu nǹkan yín ó dàbẹ̀ pàdé ẹ̀yin sóńjà mọ́ torí pé màmá ìwọ nísìn tí màmá bá ń bọ ọjà ṣé tí ìyàwó ọmọ wọn tí ó bá jẹ́ ìyàwó tí máa fìdí mọ́lé ọkọ tí ó sì sọ fẹ́ni tóun ti fẹ́ ti pẹ́ pé bóun ìyàwó rẹ èmi náà ti wà nílé ọkọ mi o ní bá dé bí ẹ bá dé ṣùgbọ́n gbàtẹ́ ti jọba débẹ̀ tó wá jẹ́ pé òdodo nìwọ náà sọ o wípé kò jẹ́wọ́ fún ọ pé òun ti wà nílé ọkọ o ṣùgbọ́n ibi tí wọ́n náà kò kù sí tí ọ̀dà rárá ojú ayé Súmáìlà lọ́ba ti jẹ́ kọ́ mọ̀ pé wọ́n lọ́mọ lé rẹ̀ yes ìyàwó yẹn náà ó lè kojú Súmáìlà pé ìwọ kọ́ ló ní gbogbo Súmáìlà ò lè ṣe nǹkan kan tẹ́ ẹ̀ sọ yìí yóò lè ràn Súmáìlà létí pé sọ̀rọ̀ kí wọ́n sọ báyìí lọ hospital báyìí tó bá ṣèwọ́ ló ní ẹja lọ sí test kò ní jẹ́jà àwọ̀ àti mọ̀mọ́ mọ́ ẹ ti kojú ẹ̀ ńgbà tó ti wà láyé ṣùgbọ́n gbà tó kú ní ìsìn tẹ́gbọ́n wá tí wọ́n náà gbọ́mọ́ tó sì máa lọ ọbẹ̀ kó tó kú tẹ́lẹ̀ náà máa lọ ọbẹ̀ kó tó kú nílò àwọn òbí sọ pé sékèrè pé ẹ̀mọ̀ sí kú ọmọ àwọn báyìí nítorí kẹ́ ẹ lè bá a gbọ́mọ́. bẹ́ẹ̀ni. kí lè yí wá débẹ̀ kó tó di pọ́kọ rẹ̀ kú. ẹjọ́ dáhùn. ọmọ méjì pa ọdún mi ilé ọbẹ̀rẹ̀ yẹn ó ń sìgì gan ó máa ń sìgì tó gbé àṣẹ pọ̀ ó dẹ̀ mú gba àwọn ẹrú ẹ̀ ó ń ta mo ní ọ̀gbẹ́ni wa ń bí ọmọ sáà ní bàbá tó bẹ̀ pàtó máa bẹ́ẹ̀ náà ó wá ní bàbá ẹ̀ wípé. àní kí Súmáìlà tó kú ebe yìí tó ló kú tẹ lọ fẹ́ ẹ kí n lọ wá délé wọn kí Súmáìlà ò tó kú. ẹ ṣe sà onáà mi lọ pé kí ló bá ń wo àlàáfíà sọ pé ó ló sick pé kí ló bá ń wo. okay I don't understand o. onáà sick wà lọ́wọ́ sí ìlú wa o. mama mama ewu sùúrù. ṣé wọ́n jọ sick at the same time ni. kí lè sọ ma. arákùnrin yìí ọ̀rọ̀ ti yí padà náà. mama emu sùúrù. ẹ ní sùúrù mama ẹ mú sùúrù ìwọ náà mú sùúrù ẹ má mú sùúrù pa ẹ fún lọ́rùn bẹ́ẹ̀ bá mú tẹ̀ mú báyìí arákùnrin ìgbà tí Súmáìlà kú tán ìlọ fẹsẹ̀ rí ṣùgbọ́n nígbà tí Súmáìlà wà láyé tó sìkì ọwọ́ wo Súmáìlà ń lé ṣé Súmáìlà Sẹri ti kọ Súmáìlà kó tó kú ni. Sẹri ọkọ ilé Súmáìlà náà lọ wá. ibo ni wọ́n wá wà tí Sẹri fi. ẹ sà ẹ fà mùsùlùmí àmà bàtí sẹti Súmáìlà yà màmá ti gbé ọmọ wọn kò ní lé tí wọn àti Súmáìlà pé ọdún gbé kò lé ọdún gbé lọ́dọ̀ wọn ní dámọ̀nà tán so eléyìí ṣe Sẹri wà á ní ọ̀gbẹ́ni wa ara ọkùnrin kò yá o de kí ni kókó sí kí lọ́nà. o ti fẹ́ Sẹri gbà yẹn kí ló wà láàrin yín gbà yẹn. ó ń ta ayé kíṣẹ́ ti ẹ fún màmá ayé kíṣẹ́ ti fún mi ni ó ń ta kíṣẹ́ ti fún mi máa ń tẹ̀lé wẹ̀ so ó lè sásì ètò tó fún mi. kò sásì rẹ̀ tí ó tó fún ọ. Ọlọ́run gbọ́ torí pé ó ń ra kẹsẹ̀tì lọ́wọ́ ẹ torí pé ẹjọ́ ń ra kẹsẹ̀tì mo gbà sí ayé ẹ ló ti tó fún ọ. Ọlọ́run má jẹ́ bírù Sẹ̀rí lọ́mọ o ìwọ ọmọ wọlé lẹ́yìn ó sì wà ní ọkọ àtàsírí ọkọ àti tiẹ̀ gbogbo ayé ẹ ló ti tó fún ọ mọ̀mọ́ Sẹ̀rí tẹ́ bí ẹ má wo Sẹ̀rí tẹ́ bí sẹ́sà mọ̀ pé bí mi nà. ó wà ní orí ọ̀sán sí ó wà lójú wo ó lọ wà láfíẹ̀ ọmọdé wà pẹ̀lú mi bí kí ló ká sí báyìí sí oúnjẹ tó kí ló bá ń wo àlàáfíà mi wọ́n lé wọn o júwèé lé wọn fún mi ó dẹ̀ júwèé lé wọn fún mi mi kún lé wọn ó lè mo dẹ̀ wá ẹ káàárọ̀ mo dẹ̀ kí wọn. mama àwọn àbúrò Súmáìlà ńkọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́ kò sẹ́ni kankan lọ́dọ̀ Súmáìlà dọ́tọ́kùnrin ìwà wò ni. mo bá bàbá wọn ẹ mo bá bàbá wọn àti màmá mo ní bẹ́lá nana bẹ́lá ti iná lílá ìwà iná ilé ìyọ̀jọ̀. gbàdúrà kí mo ní ọmọ àlàáfíà ọmọ yín ni wàá wò sẹ́yìn lómi wá o mo ní sẹ́yìn lómi wá kí n wá wo àlàáfíà ọmọ yín mo ní ṣùgbọ́n ọmọ yẹn ọmọbìnrin mo ní ó wà lọ́dọ̀ Sẹ̀rí o. kí ló kọ ọkọ rẹ̀ lọ́yọ̀ọ́ ẹ mọ̀ kí ló kọ ọkọ rẹ̀ Ọ̀yọ́ yẹn. Sàràfà ló yẹ kó náà jẹ́ ó fẹ́ Súmáìlà ó fẹ́ Sọjí ó tún fẹ́ Ṣèyí ó yẹ kí tọ̀rọ̀ náà jẹ́ Sàràfà ni. Súmáìlà òun nìkan fẹ́ Mẹta Súmáìlà Sọjí Ṣèyí bó bá wà láyé yóò tún ti fẹ́ lómi. níbi tí ó ti ara Sẹ̀rí ò ti yá lọ́yìn wọ́n ló ń tọ́jú ẹ̀ àbí as what.
ọgbà kàtà mi ló wà. kí ló wá dá kàtà ẹ. a ti ń fẹ́ra. ok kí Sumaila tó kú. ló rárá àti báyìí kú tán. wọ́n náà lọ sọ pé ara Sẹri náà yá nígbà tó ní kó wá wo Sumaila. ní sọ́ọ̀sì gbé lọ. sọ́ọ̀sì ni wọ́n gbé Sẹri lọ ní sọ́ọ̀sì Sẹri kérúbà sí àfún tó wà ní Ìbàdàn. thank you ṣé orí ààrẹ ló ti fẹ́ Sẹri ni. rárá o rárá ẹ̀kọ́. ṣé bó o ní. orí ààrẹ ẹ̀kọ́ nígbà tó gbé débẹ̀ sọ́ọ̀sì bẹ̀rẹ̀ mi náà lọ. náà rẹ ti yá. bẹ̀rẹ̀ mi náà lọ wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n á sáré fún mi pé ìjọ tó lọ sí mo lè sọ̀rọ̀ ìrànlọ́kọ̀ fún mi ní kí ni ìrànlọ́kọ̀ mi ṣe fún ẹ ó ní ọkọ òun tí ọmọ kó tó wà lọ́dọ̀ pé ara ẹ̀ ò yá pé ọmọ lọ́ọ̀fọ̀ ọkọ rẹ̀ ń gan o pé ara ẹ̀ ò yá kó wà ní ilé bàbá ilé ọkọ tó wà lọ́dọ̀ rẹ̀ tó bímọ tọ̀yọ́ síbi kan tó wà lọ́dọ̀ rẹ̀ tó bímọ tìbàdàn síbi kan iná wà lórí ibùdó àìsàn wà ní kò wà lọ bóun wò ọmọ lónìí wà lọ bóun wò àbọ̀kọ. ọkọ ọmọ màmá máa ní kí n lọ wò. abẹ ẹ wá gbà mí o kò tiẹ̀ ayé mi mọ́ tónítóní fún wa bí ó fún wa lóògùn ọlọ́ngbọ́ tónítóní bọ́. mo wà ń bí. wàhálà tónítóní gbọ́dọ̀ fún wa lóògùn. ọba ayẹyẹ. gbàgbé lọ́wọ́ mo dẹ̀ sàbẹ̀ sọ́bí Sẹri kọ́sọ́ ti ọmọkùnrin wà ó pọ̀ gan o mo ní tó lè ṣe é sí tó lè dùn mọ́ tó lè dùn mọ́ ní pé torí ọmọ yẹ ṣe ló ń parí pé òun fẹ́ rí àwọn ọmọ mú ọ ètò àjọ ọmọ tiẹ̀ lọ fún màmá ẹ̀ bí a ti yóò bá tún fún wọn bí ara ọmọ màmá yá wọn lè máa tún rí. ẹ ti níyàwó gbà yẹn ọdún kelo sísè ni ṣe ti níyàwó mi báyìí ti níyàwó báyìí sá. mo ti bímọ. ṣẹ́yìn náà ti níyàwó mi so kí ló wàá máa ṣe pẹ̀lú DNA test yẹn a ní iléeṣẹ́ tó máa ń bá wa ṣe wọ́n dẹ̀ máa ń dín wa lówó gan ẹ ní láti ṣe DNA test mo lẹ́ẹ̀fi kílèmù pé kì í sọ ọmọ òkú ọ̀run lẹ́gbà ọmọ yìí ni. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sàn ajé àrídájú sọkàn ọmọ náà lè mọ̀ sí pé tó ọmọ yìí o ọmọ ọkọ ló bí ìṣọmọ àwọn. ẹ dákun sáà rí fọ́tò Sẹri. fọ́tò Sẹri wà bí fọ́tò Sẹri wà. ṣé egbin Sẹri ni egbin. ẹ máa ń fọ Sẹri ní ti Sẹri hàn yín ẹgbẹ́ mú fọ́tò rẹ̀ àbọ̀ fọ́tò àwọn ọmọ mi náà bẹ́ẹ̀ bí. ìyìn ló mo kàn fẹ́ wò ni. fọ́tò ti yan ẹyin láì sáà. Sẹri mo fẹ́ rí. ti Sẹri ní ọba yẹgẹ. ndọ́gba àwọn ọmọ orogún. àwọn ọmọ ẹ̀gbọ́n ọkọ lọ́ba yà fọ́tò ònu ọba yẹgẹ nù. Ọlọ́run ṣàforíjì fún torí kó ti lọ. ọmọ ayíṣà ni. ó yá. bí bẹ́ẹ̀ sọ aláàjì. ẹ sọ̀rọ̀ sí máìkì káwọn èèyàn lè bọ̀. bí ẹ ti sọ pé màá ṣe DNA mi tí ìlágbára DNA báyìí bọ́ tẹ́ bá a máa sọ̀rọ̀ lábẹ́ aṣọ láti lè mọ bá a ti máa ṣe. o tiẹ̀ tí ì mọ iye ẹ̀ tó fi lọ́ọ̀ lágbára. ìdí ìlágbára ẹ̀ báyìí lórí ìpín tó wà ń bẹ̀ nìyẹn. ṣé ẹ wàá dọ́mọ padà sọ́dọ̀ àwọn màmá tẹ́ fi lágbára DNA test. kò ṣeé ṣe kò ṣeé ṣe. níbo lẹ́ ń gbé. Alákíá. àbá yín fa wàhálà o. wàláì. ẹ pa àrẹ ní tẹ́lẹ̀ àbá yín jà gan ni o ti já gidi ni o. wàláì wàhálà lè nà yín mo fọlọ́run búra tó bá jẹ mọ́ nínú. á gbọ́ ọmọ yẹn lọ́wọ́ yín o á gbọ́ ọmọ yẹn lọ́wọ́ yín. ìyá ìfojú sunkún ọmọ rẹ̀ ni ẹ̀dẹ̀ ń rẹ́rìn ẹ̀dẹ̀ kó ẹsẹ̀ òsì ẹ fi ṣáájú ẹ fi tọ̀sùn tẹ̀lé ọpọlọ yín wá dorí kodò báyìí ẹ wá lọ jókòó nílé obìnrin tó wà nílé ọkọ tó lòún bímọ fún yín lọ́jọ́ ṣúná ẹ mẹ̀tọ́ ni ọkùnrin yẹn dẹ̀ fi jáde láyé wọ́n dẹ̀ gbọ́mọ fún ọ ó dẹ̀ gbá ó ṣe fèsì ọkùnrin yẹn ń gbọ́ wà láyé kó kílé mọ́ mẹ́bọ́kùnrin ni ó. now you are now telling me pé owó DNA test yẹn o tí ì mọ iye ẹ̀ olóò lágbára ẹ̀ o lè sọ fún mi pé kò ní possible kó gbọ́ mọ́lẹ̀ who told you that boy is your boy. ẹ bẹ́ẹ̀ ká bí díbẹ̀ bá kàwé bọ́ ọlọ́run gbẹnu sí máìkì tó wá dáa ká fi máikrófóònù ká fi ṣépè fún ọ bí wọn náà lóòbí o sì fẹ́ mú fojú sunkún wọn náà bí wọn ṣe ń sọ̀rọ̀ bí afọ́fun gbé mu apòdà yìí ìwọ tó yẹ kó lọ gba cooperative kó lọ gba loan láàárọ̀ làkó kó wá kó ṣe DNA test kẹ́gbìn ọtán lára rẹ ìdọ̀tí wa dùn mọ́ ọ ìwọ tó ń bá gbogbo ayé sọ̀rọ̀ can you just imagine that gbọ́n tó ń sọ lẹ́nu simple DNA test and I talk to you like ọmọlúwàbí àti èso ọmọlúwàbí àti pàpà ńlá gíní ọ you don't dare me máa gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ mo lè má jẹ́ ọ lọlé mo lè tẹ̀lé ọ délé lálẹ́ yìí kí n gbọ́ ọmọ yẹn kúrò lọ́dọ̀ ẹ kọ́ ọmọ tán pé lórí yọmí mo lè má jẹ́ osinmi tí n fi gbọ́ ọmọ wọn mo lè má jẹ́ orin gbòòrò tí n fi gbọ́ ọmọ yẹn what are you telling me o mọ yẹ o dẹ̀ sọ pé o ní have you bothered to ask me how much it is you ask me how much it is
Alhaji. Did you ask me? Did you know how much it is? Ẹ má bínú. And you are telling me you cannot release the boy that doesn't belong to you? Ẹ má bínú Alhaji. How can you be so parochial? Tó o fi lówó ọmọ ń jọ wọn bí tó o lójó ẹ? Ọmọ obìnrin tó wà ní ọkọ. Does that qualify that boy to be yours? Ṣé jíjọ lójú lọmọ fi ń jẹ́ téèyàn ni? It's only DNA test that can prove the pathology of a child. I don't like that. Don't try that. It doesn't make any sense. What will happen to DNA test? I got to see DNA test on my ear. I'm going to Oyo. I'm going to retrieve Aisha. I'll bring Aisha back to Ibadan. I say DNA test. Then to lomo yen. I gbọ́dọ̀ men to lomo. Gbogbo story na dan tan sọ yìí. Kò tí sọ pé ó right àbí ó right. Àwọn méjèèjì lè mọ́ra wọn. The story could be cooked. Wọ́n lè máa tàn wá. Wọ́n lè sọ story yẹn kó lè jẹ́ wípé kan lè yàn ya ìjẹ torí kọ́ ọmọ yẹn ti kú. Sẹ̀rí náà dẹ̀ ti kú. The only thing that filament to lomo is DNA test. I won't take that. When are we doing DNA test, Mr. Man? Ẹ jọ̀ọ́ mi ti mọ price. Magaji èló ni DNA test sample méjì ọmọ kan àti bàbá kan. One orí kọ̀ọ̀kan 180. That is 360. When are we doing it? Ọmọ ọdún méje àbí? 14 years. Ọmọ 14 years. It has to be done now. Ọmọ yẹn ti ń dàgbà. Ìyẹn tún ti ń late. Ẹ ṣe máa ń kúrò ọmọ mi gan-an. Ẹ má máa ń kúrò ọmọ kí ló dé? Ẹ dá mi lóhùn. Wọ́n ní 360. Ọjọ́ ń lọ o 360. Bóyá màmá bí máa ṣe sáré ẹ̀. Ọlọ́run bóyin láṣìírí nínú oṣù May tá a korí bọ̀ láàárọ̀ ọ̀la. Ọlọ́run bóyin láṣìírí. Ẹni ni wà báyìí nínú oṣù May tá a korí bọ̀ lónìí. Ọlọ́run bóyin láṣìírí. Tẹ́ ẹ bá dẹ́ tètè rí mo lè lóònù yín mi ní gba èlé £1 lórí ìwọ ni mi ò kí ń gbé èlé tí ń bá yáyàn lówó. Mo lè lóònù yín bọ̀ màá mọ̀ bí màá ṣe gbà bẹ́ẹ̀ sì san fún mi padà ẹ lè mọ san kéékèèké ẹ lè sọ fún mi pé mọ̀ san fún mi 30,000 20,000 just wọ́n ní ògbè fónfólóhùn káwọ̀ tán lọ́rùn kí ẹ̀mí tí náà lè bá a balẹ̀ tó ti yé yín ẹ jẹ́ kí mi àti mi Mọ́gàjí ẹjọ́ sọ̀rọ̀ ká ṣe bá ṣe ṣe ẹ pé àwọn tó ń ṣe DNA test yẹn kán wá gba sample lọ́jọ́ kẹ́ ẹ lọ bẹ̀ lọ́jọ́ Wednesday èmi á sanwó fún wọn òun á máa san fún mi yóò ṣe nfẹ nà pa pìrẹ́ntà kan. ti Aisha àwọn èèyàn mi wọn á bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bá ṣe tracy ibi tí Aisha wà màmá ẹ mọ ibi tí Aisha wà ẹ mọ bẹ́ẹ̀ mọ̀mọ́ ẹ ronú ibi tẹ́ lọ ẹ ronú ibi tẹ́ fàbọ̀ sí ẹ mọ ibi tí Aisha wà. Ẹ wo òótọ́ ẹ̀gbọ́n rẹ̀ mú wá láti Èkó ńgbà wọn lọ tí wọ́n lọ tọ́pẹ́ ó mú kí mi wípé kó kí mi mo ò lò ju 30 minutes. Mo ń bí wípé níbo ni. Ẹ ní nọ́mbà àwọn tá a fi lè trace wọn. Ṣé. Àbí Aisha wà bóyá ẹ̀gbọ́n rẹ̀ yẹn àbẹ́ni other person. Àmì ni ẹ̀gbọ́n rẹ̀ tó wà ní Kaduna. Àmì ní nọ́mbà ni is not a woman being. Àwọn àmì pọ̀ dáadáa tá a jọ ń ṣe dáadáa àwọn àmì alálùbáríkà àwọn sójà yẹn dáadáa ni wọ́n so can't you see their number. Nọ́mbà àwọn mọ́mì sáà lè rí. Nọ́mbà Tọ̀míwá. Mi sọ pé ní ìsìn lórí afẹ́fẹ́ sáà lè rí later. Ẹ ṣé ẹ dìde.